Hello. Ẹ̀yin èèyàn wa. Kí máa ṣe kékeré. Mo sọ fún gbogbo àwọn tó wà ní àwọn security, gbogbo àwọn security tó wà láàfin pé kí wọ́n wọ bó jẹ́ yàrá àwọn olórí yẹn kán wọ bẹ̀, kán tú gbogbo bẹ̀ yẹ́lẹyẹ̀lẹ, kán du pẹ́rẹpẹ̀rẹ àti èèyàn àti gbogbo nǹkan tó wà níbẹ̀ kán gbọ̀n síta fẹ́lẹ́fẹ́lẹ́. Kán wá ẹni tó ń sọ wípé ṣe ló yọ̀bẹ ti Naomi ní kitchen lánàá nígbà tó fẹ́ lọ dáná. Bó kàn ṣe bojú ẹ̀ bó ṣe ń lọ ló ṣàn wípé èèyàn ń tẹ̀lé òun fẹ́ lọ sí kitchen. Ẹ̀mí yẹn kàn ní kóun bojú ẹ̀ bóun ṣe rí òǹtọ̀ tó ń yọ kẹ́lẹ́kẹ́ pẹ̀lú ọ̀bẹ lọ́wọ́. Ọkùnrin náà pè wọ́n ó wọ ṣòkòtò. Nǹkan tí Naomi rí mọ́ nìyẹn. Bó kàn ṣe pariwo ó fi pé òun fẹ́ bá Naomi lójijì. Kó kàn kí ọ̀bẹ yẹn síbi tó fẹ́ ẹ̀tígbà tó fẹ́ ló lérò pé òun máa kí ọ̀bẹ bọ̀. Bẹ́ẹ̀ bí bojú ẹ̀yìn tí Naomi bojú ẹ̀ tó rí òǹtọ̀ tó yọ ọ̀bẹ dáa bí Naomi ṣe pariwo ni ló bá bẹ́ dànù. Gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ní bí kí Naomi ṣe ń lọ kitchen lánàá. Bó ṣe ń gbọ́ irú ẹsẹ̀ tó rọra ń lọ kàn ní kóun bojú ẹ̀yìn. Ẹ̀mí yẹn ní kóun bojú ẹ̀yìn. Bí bojú ẹ̀yìn tó bojú ẹ̀ lóró òǹtọ̀ tó yọ ọ̀bẹ tó fi nǹkan bojú. Ariwo tí Naomi pa lójijì ló jẹ́ kó sá dànù. Wọ́n ní sí sádànù tó sá dànù. Bí Naomi ṣe wá ferege ó di chamber kábíyèsí. Lẹ́lẹ́lẹ́lẹ́ kábíyèsí kí ló dé? Kí ló ń sáré fún? Kí ló ṣe ẹ́? Ó ní ẹnìkan yọ̀bẹ sóhun. Ẹnìkan yọ̀bẹ sóhun níbi tóun ti ń lọ kitchen tó fẹ́ lọ dáná. Òun kàn ní kóun bojú ẹ̀ bó ṣe rótọ̀ pẹ̀lú ọ̀bẹ tó fẹ́ snap òun. Stab òun jàre. Wọ́n ní bí kábíyèsí ní tó bá pe gbogbo àwọn security kán bẹ̀rẹ̀ sí ní wá gbogbo inú ààfin yẹn. Wọ́n náà wá gbogbo ààfin wọn ọ̀rẹ́ nìkan. Wọn ò rí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. Wọ́n ní kábíyèsí ní Naomi ṣé o trust o sure sí nǹkan tó ń sọ. Ó ní kábíyèsí ọ̀bẹ ni o wọ́n yọ ọ̀bẹ tòun wọ́n ṣe kíni pọ́lọ̀ ló yọ òun pé kò tí ì súnmọ́ ọ̀dọ̀ òun pátápátá. Pariwo tóun pa lójú sálọ. Ẹ̀mí mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Agbára Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn ogun ọ̀run. Mo sọ pé Naomi nígbà tó ń bọ̀ láàfin bó ṣe ń bọ̀ láàfin òun àtàwọn ogun ọ̀run náà ń bọ̀. Òun àtàwọn ogun ọ̀run náà jọ wà láàfin tí kábíyèsí ló rò pé Naomi nìkan. Kì í ṣe Naomi nìkan o. Òun àtàwọn áńgẹ́lì àtàwọn ogun ọ̀run náà bá wà ń bẹ̀ yẹn. Gbogbo nǹkan tán fi ń defend Naomi kì í ṣe agbára Naomi o. Agbára Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Òun nìkan kọ́ o torí Ọlọ́run wà pẹ̀lú ẹ̀ nígbà gbogbo lójoojúmọ́ ní gbogbo ní every minute every second ní gbogbo ìgbà. Lọ́ba ni kán lọ wá àwọn pípé wọ́n lè nà wọ́n wá ń tàn wọ́n rè. Mo ní kán wọnú kíní kán lọ wá gbogbo inú yàrá gbogbo everywhere. Ibi tán bá lè fẹ́ bó jẹ́ ibi tí ṣíbí wà kán wà dé ó ń tàn. Naomi ní kábíyèsí òun fura o. Òun kì í ṣe nìkan ló máa wá láti ìta. Páwọn tí inú ààfin yẹn ni kíní yẹn máa ti ṣẹlẹ̀. Torí Tóbi lọ́ba ó harass òun. Bó ṣe harass òun ní ìjẹta. Ó wá sọ pé wò pé kájọ ọkọ̀ wà á rí nǹkan tí máa fojú ẹ̀ rí. Ṣùgbọ́n ní kó kúrò láàfin olóò kúrò pé nǹkan tójú ẹ̀ lè bá rí pé wà fara o. Pé kán bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn olórí yẹn. Kán bẹ̀rẹ̀ sí ní torí tí ilé ò pa ni tòde ò lè pa ni. Pé therefore nǹkan tóun lérò nìyẹn pé wọ́n gbà wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn. Wọ́n ní kábíyèsí ní kíni kò ní ìdí kó gẹ̀ẹ́sì pé ṣèbí CCTV camera wà. CCTV camera wà lóòótọ́ tètè wádìí. Tẹ́ bá tiẹ̀ wá gbogbo ọ̀nàkọnà tẹ́ ẹ̀ fi rí ẹnikẹ́ni ẹ gbé CCTV camera jáde. Tẹ́ bá dẹ̀ ti gbé CCTV jáde ìyẹn ó máa show irú ẹni tó jẹ́. Ẹ show ẹni tó jẹ́. Wọ́n ti gbàgbé ni pé kábíyèsí ti fi CCTV camera káàkiri gbogbo everywhere. Wọ́n ò mọ ibi tí CCTV camera wà láàfin yẹn. Ṣùgbọ́n kábíyèsí ó dàbí pé kábíyèsí nìkan ló mọ ibi tí CCTV camera tó máa ń tẹ̀ sí ní ààfin yẹn.
torí tán bá mọ̀ pé CCTV camera wà ní ibikíbi tán lérò, wọn ò ní máa wà ìwà fàmílétè tutọ́ tó ń hù ní ààfin yẹn, kì í máa ṣe kékeré. Ṣé ẹ rí pé Naomi bó ṣe wà yẹn? Ẹni Ọlọ́run ò pa ọ́, ẹni Ọlọ́run ò pa ni, ọba ayé kan kò lè rí pa. Bẹ́ẹ̀ ni wọ́n ní ìgbà kan náà sọ pé ìgbà kan ni Naomi máa ń sọ pé òun lọ lé wọn o, irú eléyìí sì ẹ̀rù àtúntò ìbálò òun lọ sákùrẹ́ ìbẹ̀rù bójú. Wọ́n ní Naomi wá ń sọ fún wọn pé for better for worse ni ọkọ tóun wá fẹ́. Òun ò fẹ́ ọkọ pé kóun sáré lọ lé wọn kóun tún padà, àbí òun máa wà nílé wọn kóun máa fọkọ. Pé ọkọ tóun fẹ́ ni for better for worse. Ó dẹ̀ ti ṣèlérí yẹn kábílẹ̀ tàṣí ìgbà tán tó wá ṣe wedding tán tún ṣe ní ìtàn ṣe láìpẹ́ yìí. Tó rà gbọ́ pé wọ́n ní ó ṣe wedding ní Ilé Ifẹ̀. Ó ṣe Ilé Ifẹ̀ ni. Ó ṣe ní kí ló lóun jẹ́. Ó tún ṣe ní High Court Ìkẹjà. Ó tún ṣe wedding ní kí ló jẹ́ Bamaha àbí kíní ní US. Pé gbogbo ibi tí kábíyèsí ti lọ ṣe wedding fún náà. For better for worse ni. Yes I do. Gbogbo nǹkan tó bá ti sọ fún náà ni yes I do. Ó ní èrí tóun ń ṣe fún kábíyèsí tóun ṣe ní live òun pé ọkọ tóun wá fẹ́ for better for worse. Òun ń ṣe ìyàwó sérékodé kó sáré wá gbà wánu. Kó wá di pé olè àtọlọ́ṣà ni wọ́n fi ìtorí ẹ̀ wá. Ogún ológun, àwọn òrógún ológun tẹ̀bà tí àbí yọ̀bẹ wọ́n rí ogún ológun wọ́n tẹ̀bà tí. Ṣé ìyẹn náà lórí ẹ̀ náà ṣe wọ́n máa sọ́fà o. They will suffer. Pẹ̀lú wọn lè borí Naomi. Ọlọ́run àfi tó bá sí Ọlọ́run ọba ìyanu lókè, ìyanu tó Ọlọ́run ń ṣe nínú ayé Naomi tó ní kó wá sáàfin. Ó ní nǹkan tó Ọlọ́run fi tó rán Naomi pé kó wá ṣe láàfin. Naomi ò kàn déédéé sọ pé òun fẹ́ aṣojú kòkòrò torí owó kábíyèsí àbí torí ọlá kábíyèsí àbí ohun ìní. Kò rí nǹkan kan lọ́wọ́ kábíyèsí. Ó dẹ̀ débẹ̀ Ọlọ́run dẹ̀ bùkún. Kì í ṣe pé torí nǹkan kan ló ṣe débẹ̀ torí lóòótọ́ kábíyèsí nífọ̀n lè kanná. Kì í dẹ̀ ṣe pé torí ẹ̀ lè Naomi ṣe sọ pé òun fẹ́ fẹ́ kábíyèsí. Tí ò bá jẹ́ God sent, Ọlọ́run ló ní kí Naomi lọ síbẹ̀ yìí. Nǹkan motive tí Naomi fi lọ síbẹ̀ yìí ó yàtọ̀ gédégbé pátápátá sí nǹkan tí Naomi dẹ̀ bá ń bẹ̀. Àṣẹ Ọlọ́run ló ràn lọ́bẹ̀. Tí ò bá jẹ́ Ọlọ́run ṣó máa ṣe é ṣe kó lè ṣe é ṣe. So torí ẹ̀ èkùrọ́ lábàá kú ẹ̀wà kábíyèsí àti Naomi ní ìtàn balẹ̀ rẹ̀ lágbára Kristi. Ẹ̀yin èèyàn mi, àwọn olè tí àbí ẹni tó fẹ́ kún Naomi lọ́bẹ̀ wọ́n ṣe lójúkorojú. Wọ́n ṣe ní gbogbo ọ̀nà, wọ́n ṣe ní gbogbo ibikíbi bẹ́ẹ̀ tí wọ́n rí Naomi mú. Wọ́n lè ẹ́fà rí wọn tógo ló bá ń jẹ́ ti Ọlọ́run Olódùmarè lókè. Tógo tó dẹ̀ ń jẹ́ ti Jésù Kristi lókè títí láéláé. Ìyanu á ṣẹlẹ̀, ìyanu ti ń ṣẹlẹ̀. Ẹ ṣé o, wọ́n máa wá rí CCTV máa bá wa rí lórúkọ Jésù. Ó máa jẹ́ rírí. Wọ́n máa ṣe ní rírí ẹni tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ àṣírí ẹ̀ ti tú. Torí kò sẹ́ni tó sọ pé òun fẹ́ hàmù Naomi tó lọ scot-free. Bẹ́ẹ̀ ni yóò rí ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kéde bá mi subscribe, kẹ́ bá mi fi túkù sí comment section. Jésù Olúwa wa. Amen. Ṣé gan-an ni èèyàn mi pàtàkì tó ṣẹlẹ̀ ń kẹjọ. Àbọ̀ Ọlọ́run adájú lórí yín ọwọ́ tẹ fi ń share. Àbọ̀ Ọlọ́run àánú Ọlọ́run orí ọ̀fẹ́ àjẹǹjẹ tán kò ní jẹ́ kí àwa yín tì Jésù Olúwa wa. Amen. Bye.